Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby. Ẹ
máa parẹ́ sílẹ̀ ni. Praise Master Jesus. Ẹ jọ ẹ máa foríjì mi, ẹ máa lẹ́yìn àní òkèèrè. 1 Corinthians chapter 15, verse 35 to the end. 1 Corinthians 15, 35 to the end. Okay, praise the Lord. But someone will ask, how the dead raised? With what kind of body do they come? You foolish person, and that will not believe in Jesus' name. What you sow does not come to life unless it dies. And what you sow is not the body that is to be, but a bare kernel, perhaps of wheat or of some other grain. 38. But God gives it the body as He has chosen, and to each kind of seed its own body. For not all flesh is the same, but there is one kind for humans, another kind for animals, another for birds, another for fish. There are earthly bodies and earthly bodies, but the glory of the heavenly bodies and earthly bodies. But the glory of the heavenly is one kind, and the glory of the earthly is another. There is one glory of the sun, and another glory of the moon, and another glory of the stars. For stars differ from stars in glory. So it is with resurrection of the dead. What is sown is perishable. What is raised is imperishable. It is sown in dishonor. It is raised in glory. It is sown in weakness. It is raised in power. 44. It is sown in natural body. It is raised in spiritual body. If there is a natural body, there is also a spiritual body. Thus it is written, the first man, Adam, came a living being, and the last Adam came a life-giving spirit. But it is not the spiritual that is first, but the natural, and then the spiritual. The first man was from the earth, and a man of dust. The second man is from heaven. As was the man of dust, so also are those who are of the dust. And as it is the man of heaven, so also are those who are of heaven. 49. Just as we have borne the image of the man of dust, we shall also bear the image of the man of heaven. So I tell you, brothers, flesh and blood cannot inherit the kingdom of God, nor does the perishable inherit the imperishable. But I tell you a mystery: we shall not all sleep, but we shall all be changed. Now, verse 58. Therefore, my beloved brothers, be steadfast, immovable, always abounding in the work of the Lord, knowing that in the Lord your labor is not in vain. Your labor will not be in vain in Jesus' name. Praise Master Jesus. Round of applause for Jesus.
àtẹ̀lé ọmọ ọmọ. Lọ́dọ̀ rẹ̀ ni ti wé Ọlọ́run. Lọ́dọ̀ rẹ̀ náà máa ń padà sí. Fúngbà díẹ̀ ní ọjọ́ ayé wa. Àwọn wà níbí láti yin orúkọ nílòpọ̀. Fún màmá wa tẹ̀lé sí ọ̀dọ̀ ní àkókò yìí. Àwọn nínú ọ̀rọ̀ ayé ẹ̀ máa bá wa lọ. Àwọn ní fèrè. Ìwọ Ọlọ́run ni ọ̀fọ́. Ọba tí máa ń fọ rere jáde láti inú fèrè. Bàbá bá inú wa sọ̀rọ̀. Ní àjíǹde àwọn olóòótọ́, wọ́n jẹ́ ká padà jẹ̀bi lọ́dọ̀ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Hallelujah kan ni mo fẹ́ kí gbogbo ènìyàn ké. Hello. Ẹ má ti jẹ́ jókòó. Bí Ọlọ́run máa fún ẹ lórí ọ̀fẹ́ láti wà nínú ìpéjọpọ̀ yìí lónìí, lẹ́sìn ló jẹ́ fún èmi àti ẹ. So I want everybody to a big shout hallelujah. Revelation 19 wípé òun gbọ́ ìró omi púpọ̀ bí ìró omi tó dún hallelujah. Mo fẹ́ kí gbogbo ènìyàn tó wà níbí àti ọmọdé àti àgbà, ọkùnrin àti obìnrin kò pariwo wípé hallelujah. Ní ìrọ̀lẹ́ àwọn èèyàn tí ì sí nílé nìyẹn, ó tún sọ ní ẹsẹ̀ kejì, ó ní ẹgbẹ́, ó ní gbogbo mi ti hó ní ìwọ hallelujah pọ̀ wípé hallelujah. Ó yẹ pariwo hallelujah lọ́kọ̀ọ́ tí. Ó tún sọ ní ìgbà kẹta fún gbogbo èèyàn ọlọ́kùn wípé nínú ìròbìnú jẹ́ hallelujah ni ó padà pariwo. Revelation 19 Canonical 1 to 3 ẹ pariwo hallelujah. Ẹ ti wá agbára lẹ́yìn gbogbo. Ó yẹ pàtó fún Ọlọ́run dáadáa. Ó kàwé náà lọ sí lórí. Lẹ́yìn ẹgbẹ́ kò gbọ́dọ̀ sí sílẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀. Yes. Mo bá òun látọ̀ wípé bí ẹni wípé tí gbogbo ènìyàn wípé hallelujah tí Olúwa Ọlọ́run wá ní ìgbàlá àti ọlá àti ìyókè ẹ̀ka ẹ̀dá mi lọ́wọ́ àti ọlá àti agbára no matter how you live ní iwájú Ọlọ́run lọ́wọ́ òun láti fún ní àwọn ṣe. Praise the Lord. Gbogbo ohun tó lè jẹ́ ẹni tó dá ayé àtọ̀run ló jẹ́ kó di bẹ́ẹ̀. Àmọ́ ìjọba ti sọ́tọ̀ ní. Ó yà pariwo nílé fún ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yìí. Wọ́n bá lọ́lá, wọ́n bá dípò, kì í ṣe bíbọ̀ ṣe ẹ̀ta ló fẹ́ sílẹ̀. Ẹni tó dá ayé àtọ̀run ní ọ. Ẹni tó lè gba ẹrù kàrà lọ́wọ́ wa tó ń ṣe adé lórí ènìyàn. A máa ṣe fún ọ̀rẹ́kùn ènìyàn. Àwọn tó ṣe pẹ́sidẹ́ntì lọ́dọ̀ wọn ò láṣẹ tó lónìí. Wọ́n kàn fún wọn ní ọ̀dọ̀ wípé our ex president ẹ̀lọ́ ṣọ́ wà mí. Wọ́n ti gbé ìyàwó yìí. Wọ́n ló máa lọ síbi tí màmá lọ níjọ́ tó bá yá. Ṣùgbọ́n ṣé olódodo ni ẹ́? That is my topic for today. Ṣé kí ni mo bẹ̀rẹ̀? Ṣé olódodo ni ẹ́? Ṣé òun ṣòdodo? Ṣé ìgbàjẹ́ ìṣòdodo? Màmá ṣẹ̀wọ̀n tó lè ṣe ní chọ́ọ̀chì yìí. Hallelujah. Pariwo hallelujah dáadáa. Màmá sọ fún mi nígbà tó wà l'Amẹ́ríkà. Wọ́n ní à lógún mi ìbọn tó wà l'Amẹ́ríkà ní èmi ò bá wọ́n ní máa ń tẹ́ ti dàgbà. Tẹ́tí dàgbà. Gbogbo ẹ̀yìn wà ní wọ́n bá yín bẹ̀. Praise the Lord. Sàmáyé ti bẹ̀rẹ̀ nígbà tó sọ. Ohun tí mo jẹ́ kó yẹ ni wípé ìyá yìí gbìyànjú nínú chọ́ọ̀chì yìí tí wọ́n bá ń ṣe ìkórè ọmọdé àwọn ẹ̀yin ọmọbìnrin yìí ẹ má jẹ́ kí orúkọ bàbá yìí parẹ́ o. Òdòwọ̀ yìí ó ṣe kí ni òdòwọ̀ yìí o. Bẹ́ẹ̀ bá ṣe ṣe ní ẹ̀yìn màmá ló máa mọ̀ wípé ọmọ rere gbẹ̀yìn o. Ẹ wà ní
56 yẹn ká parí ẹ̀ wá parí wa kì í ṣe kíní torí mi lọ́jọ́ torí pé mo pè é arúgbó tuntun sọ pé màá pè é arúgbó ó lè sọ̀rọ̀ dáadáa ọmọ wọn ṣe dúró wọn máa gbé wọn máa jẹ wọn máa jó kí ló sọ wà ní jẹ 56 kí ló wí. Oró ikú ni ẹ̀ṣẹ̀. Ẹgbẹ́ tó wà tó pè ní ètò wà ní owó ikú ni kí ni ẹ̀ṣẹ̀ tó bá lọ ẹ̀ṣẹ̀ lọ sí sí mi yẹn fún ẹ. Wọ́n mọ̀ wọ́n mú ara ẹni bí ẹlẹ́ṣẹ̀ ni ẹ wọ́n ti bá yẹ yẹn dẹ́. Kò dìgbà tó bá lọ ní ẹ̀ráwọ̀ ẹni tí wọ́n fẹ́ lọ lọ́wọ́ tó ní kí ni láti fẹ́ fún ní nǹkan ẹjọ́ ẹlẹ́ṣẹ̀ fẹ́ lò mí wọ́n ti pa ìdílé kan ẹ̀lọ́ ó dáwọ́ yóò wọ ẹ̀yẹ́ wọ́n bàbá. Ẹ̀ṣẹ̀ wọ́n tẹ́lẹ̀ ṣe kálẹ̀ wí àti ní pé ẹ̀ṣẹ̀ wọ́n tẹ́lẹ̀ ṣe. Màámi, ẹ̀yin ló kù níyà o. Kò sí ẹlòmí o. Tí wọ́n wọ àbúrò ní bá wọn ní wọ̀nyí, wọ́n máa sọ pé mọ́mì wa kẹ́ẹ̀dẹ̀ máa fi ẹ̀yọ̀ dẹ́nu lóhùn. Ajá kí ohun àtijọ́ kó ṣe kiri kó kọjá lọ. Àgbẹ̀ ìhámọ́ra lọ́wọ́ ẹ ti wà nínú Kristi. Àbájá kí ohun kóhun kó kọ yín lẹ́sẹ̀. Praise the Lord. Màmá ṣe pé ìgbà nítorí mi fi bẹ́ẹ̀ gbọ́ ìbò ẹ̀lọ́ àtàwọn fún Jésù dáadáa. Ó ní ẹ̀jẹ̀ kápọ̀ ní ìrẹ́pọ̀. Ìrẹ́pọ̀ ni màmá sọ nípọ̀ inú kan lẹ ti jáde. Ẹ fi ìmọ̀ ṣọ̀kan ohun tó dàbí kèrúdò ẹgbẹ́ ayé sí àkíyèsí. Bíbí mi kẹ wá ẹ̀jẹ̀ kẹjọ sọ àsọyépọ̀ fún ara wa. Never are you talking about? Àti mímí láì kọjá ìṣe àbúrò mi ó ṣe pé ṣùgbọ́n nísìnyí ó ti tó. Báyọ̀ ní báyọ̀ ọdún wọ̀nyí o. Akàwé ní ẹsẹ̀ bí àná. Àti agbára ìṣẹ̀lẹ̀ òfin. Àti agbára ìṣẹ̀lẹ̀ òfin. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run. Ó máa ń wá yí ìbàdàn máa bá kú. Akàwé. Ẹni tó fi ìṣẹ́gun fún wa Ẹni tó fi ìṣàkóso fún ọ̀gbẹ́ yìí. nípa Olúwa Jésù Kristi. Àwọn ayé màmá rẹ̀ ṣé àgbà ni màmá wọn lò. A máa ń sí náà sí ọwọ́ ni. Bàbá ti wọlé. Ṣé o wà ń bẹ̀? Ọwọ́ wa ni. Praise the Lord. Ìwọ náà ṣe wá ṣé o wà ń bẹ̀? Bàbá ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ṣé o wà ń bẹ̀? Ọ̀hún. That is our sign for my mother. Àní tí àwọn òkè ń wòrán. Ẹ̀jẹ̀ ìkẹyìn lélẹ̀ mo lè gbàdúrà lórúkọ Jésù Kristi àwọn bẹ̀rẹ̀ lórúkọ wa. Àìkà ó lè fẹ́ yá lọ. Nítorí náà, ẹ̀yin ará mi ò fẹ́. Àgbà owó ẹni tẹ́ wàá kó dáadáa lónìí. Ẹ máa dúró ṣinṣin láì lẹ́sẹ̀. Àdúró ṣinṣin bó o bá kírun máa kí lédè. Ìdájọ́ ti dé. Kí ẹ máa pọ̀ sí ní iṣẹ́ Olúwa nígbà Bàtà àwọn kékeré ó máa sọ pé ó ń bà láwọ̀ kan náà wọ́n wá rò pé ṣé tó bá máa dé ó máa jábọ̀ rẹ̀. Àṣé kò ní jábọ̀ ìgbà tí mo dàgbà lòye ń kí ni. Praise the Lord. Àkàwé. níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé Bẹ́ẹ̀ ti mọ̀ pé iṣẹ́ yìí kì í ṣe asán nínú Olúwa. iṣẹ́ màmá yìí kì í ṣe àtọ́ rárá. Yorùbá English tí wọ́n kà lẹ́kọ̀ọ́ yẹn tọ́lá sí nínú ìmọ̀. Hello. So aláti fèdè ìlúwa ń bí fèdè ìlúwa lè iṣẹ́ màmá ló ń tọ́ lẹ́yìn nísìn. Àkàwé. Praise the Lord. Praise the Lord. I thank you for what it is okay. Sọ pé olódodo ni mí. Ó lè sọ̀rọ̀ dáadáa. Omi sẹ́dáfù kan sọ bẹ́ẹ̀, ó ní olódodo ni òun dání jì. Lẹ́sẹ̀ àgbélébù ni mo wọlé. Sẹ́ni tó máa ń wọ̀ lẹ́sẹ̀. Ó kọ́ kánú kò fẹ́ kó ṣe ní ìdúró ẹ̀. Kò gbé ọwọ́ tó ẹ̀ lọ́kọ̀ yẹ kó tẹ̀lé ọkọ̀ ẹ̀ lọ. Olúwa gbogbo tí mo lè ṣe fún ẹ tó lè mú kí ọjọ́ ayé mi kúrú. Olúwa dáríjì mi láàrin ìṣẹ́jú kan wọ́n yẹ sáré sọ bẹ́ẹ̀. Jésù Olúwa wa jẹ́rìí sí fún Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ ẹni tí a máa ti ògo yẹ fún àwa sọ ìwọ̀n bá tí a lè sọ ọ́
ẹ̀yin ni Ọlọ́run Olúwa tún ayé wa ṣe. Nínú ìrìn àjò táwọn rìn nínú ayé nígbà táwọn padà sọ́dọ̀ rẹ̀ má jà padà jẹ̀bi o. Jésù Olúwa. So bá a ṣe máa ṣe lè torí àsìkò wa gbogbo apátápátá pọ̀ ní àwọn ọmọ ẹ̀ dáadáa a lè mọ àwọn tí ẹ gbé apáwá pẹ̀lú gbígbà àwọn kan wá so a máa gba àwọn àrùn sí ìdá so a máa fún wọn ní tray a máa fún wọn ní ìgbà ìbùkún ni it's a blessing tray so àwọn tó bá ti fi owó sí rí yẹn surely they must be blessed. So, I'm a Wajadi. She might ready, ready. So, what we have Wajadi. So, what's here? Emma Fisi. Then, I want you to refrain. Don't buy you up. Tell them myself, I want you. So, I want to buy you up. One by one. I see who's in train. Everybody, get a daddy. Train, man, is ready. So, àwọn tí wọ́n jẹ́ bí a bí ọkọ wọn àbí ọmọ wọn wọ́n lè wà lẹ́yìn wọn ẹ̀fọn ẹ̀jẹ̀ ìfọ̀ ọkẹ́ ẹ̀jẹ̀. So, nígbà yẹn wọ́n ti gbogbo àwọn ọ̀rẹ́ wọn lẹ́yìn àwọn ọ̀rẹ́ wọn yẹn àwọn aládùúgbò wọn ẹ̀ máa tẹ́kọ̀ọ́ jẹ́ o lẹ́yìn àwọn aládùúgbò yẹn àwọn iṣẹ́ wọn tàbí àwọn kọ́sọ́mà wọn lẹ́yìn àwọn kọ́sọ́mà wọn yẹn so àwọn fi àwọn ọ̀rẹ́ wọn lẹ́yìn yẹn àwọn chọ́ọ̀chì wọn àwọn tó yẹ kó lé bí alásàlà tó wọ́n tẹ̀ bá bí àwọn ayé wẹ̀pọ̀ so àwọn tó yẹ kó wọn so lẹ́ àtàwọn ẹbí wọn náà à ń pè wọ́n lẹ́ so ó sì máa lọ nìyẹn ó yà á kọ́ ni.
bẹ́ẹ̀ dúpẹ́ lọ ọlọ́run kan. Praise the Lord. Ní orúkọ gbogbo àwọn olórí pátápátá, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a wà láyé, a wà láàyè. Láti gbà tí màmá ti lọ, káàpẹ́ ní kẹ́kí ṣàwátì. Gbogbo àwọn ọ̀tá rìnrìn àjò, Jésù olúwa ló láyà àtàlàáfíà. Pàtàkì ọpẹ́ wa ní pé ìyá wa ò yá wèrè lówó. Àgbẹ̀ ìgbàgbà káàkiri ó ló kú. Màmá ti máa ń sọ tábà ń wo bóyá wo àwọn African film wọ̀nyẹn tó máa ń ṣó àgbàlagbà tó ń ṣe kó tó ń gbé tọ̀tọ̀ gbé àgbẹ̀. Màmá ń bá yé mi. Tó bá púpọ̀ wá gbé ní kiri ìyàgbẹ́ tọ̀ mú lọ ní. And she normally say this one all the time. I gave you the doctor for that. Oh my God, you can't do it. Where the Lord you should be. But to twice one when we go mama. The last video finished as she went home. You see that it's like she was tired. And she said, Mama, let us pray. I will pray. Just say, Father, give your daughter rest and give her peace all about. And that was it. The following morning, she went. We thank God that our mother did not put us into trouble, going up and down. Not only that, since she departed, the way God has been providing for us is only God. It has always been God. He did everything miraculously. It's a long story. But from what God will see today, you can say God did it. We pray concerning the weather. The Lord will control of the weather. We pray concerning the crowd. Yesterday there was no stampede and everything went well. We give God all the glory. We give God all the honor. I will say our thanksgiving in Jesus' name. The preacher said something and he directed one of his words to me that I have a duty to do. I know. I saw it. And I pray God to help me. Not only duty to my siblings, but duty to the church of God. And the Lord will help me. I know He's going to help me. We are not going to die young. We will do more than our mother. In the mighty name of Jesus. And we thank the church of God for standing by us. We thank all our friends that are around us. We celebrate this of joy with you. Anyone that we go at a very striking age. In Jesus' name. Thank you. Jáwọ́, ẹ kúrẹ̀ fún àdúrà, bàbá ìjọ, ẹ bá gbàdúrà fún. Bàbá ìjọ, wọ́n lè gbàdúrà fún àwọn ọmọ ìyá ìjọ. Olúwa alágbára adúgbò lọ́wọ́ rẹ̀ Olúwa gba ọpẹ́ wa Olúwa gba ìyìn wa àwọn ọmọ rẹ̀ Olódùmarè Olúwa gba ọpẹ́ wa Olúwa gba ìyìn wa wọ́n wá wọ́n dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n dúró níwájú rẹ̀ nítorí wọ́n ti wọ́n lò wọ́n yóò ṣe owó ńlá fún ọ ní orúkọ ti Jésù ọpẹ́ tó ń dá lé lórúkọ ti Jésù kó má dá látàná ìwọ̀n títí lọ́pẹ́ ìwọ̀n mọ́ Olódùmarè àwọn àpapọ̀ nínú ìjọ ya dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ọjọ́ ayọ̀ wa lọ́jọ́ òní olùwàgbà ọpẹ́ wa nínú ìjọ pẹ́ wa ní pé they are all the products of this church olùwàgbà èyí wa èyí tó bì lọ tó wá ṣe fún ẹlẹ́dàá àwọn bá lé wọn olùwàgbà wọn mú ọwọ́ wọn kó wá pàṣàlẹ̀ àpò gbogbo ibi tó bá náwó sí lórúkọ ti Jésù tó máa yọrí sí rere àsìkò tí màmá kú lórúkọ ti Jésù jẹ́ kọ́ mọ̀ sí rere kí ìgbàlẹ̀ wọn kó wá lé kí omi kan kó wá ṣe ìdí àtàkálẹ̀ wọn bí tí wọn Olódùmarè bá wà pẹ̀lú wọn èyí
èyí tó wá ní òun bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí màmá ti ń bá mi sọ ni wípé ìwé 2 Corinthians 2:11-13 òun la máa fi ń sọ̀rọ̀ gbogbo wa bí orúkọ ti Jésù ẹ̀mí àwọn òbí bá Jésù tí àwọn òbí yè tí àwọn òbí débi ìdí tí màmá bóyá wọn gbé wọn wá. Ó ní òtítọ́ ní ọ̀rọ̀ náà bí àwọn bá bá kú àwọn ò bá yìí bí àwọn bá fagagà àwọn ò bá jọba bí àwọn bá ṣẹ òun náà yóò ṣẹ wa ó ní lórí òun kò lè ṣẹ ara rẹ̀ òun ti jẹ́ olóòótọ́ ẹ̀mí tí ẹ̀mí tí wọ́n yóò fi gbé wọn jọ wọn á fi fẹ́ tó fẹ́ tí wọ́n máa fi gbọ́ tó pọ̀ ní ìtì màmá olúwa gbé wọn wọ́n máa sìn wọn lọ máa wà pẹ̀lú wọn má yẹ wọ́n ṣubú ara má yẹ wọ́n ṣubú ẹ̀mí lẹ́ẹ̀kan sí orúkọ ti Jésù olúwa sọ wọ́n lórúkọ tuntun sọ wọ́n ní títí lọ pẹ́ báyìí wọn kó máa pọ̀ sí bá ó sì máa tẹ̀síwájú kẹ́ máa bá wa lọ kẹ́ má fi wá sílẹ̀ Jésù olúwa olùgbàlà wa. Amen. Àti ẹni tó kù. Àwọn òbí sọ fún àwọn màmá wa gẹ́gẹ́ bí ìbọn ìwà sí. Lórí tó Sunday ẹ̀rọ bá wa ṣe ìpàdé. Lọ́wọ́ pé ìyá náà sọ̀rọ̀ yìí, ìyá àjọ ni o, ìyá àjọ ni o, ìyá àjọ gidi, wọ́n dúró dáadáa, kò sẹ́ni tó wọ́n tọ̀ sí. So, a mọ̀ pé.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.